ṣe. Àgbàdá ńlá mo dá ó ṣe àyàn yìí ó ṣe àyàn yìí. Ayọ̀ wàá lu ìlú yìí. Ìgbà tí mo wà ní kékeré wọ́n ní Olúṣẹ́gun Àjàṣẹ́gun ọmọ ìyá Olú. Àjàṣẹ́gun ọmọ ìyá Olú. Gẹ̀lẹ́kà la fi wọlé lónìí. Last Sunday in the month of January. Lord, we are grateful. Lord, we are grateful. We give you all the glory, all the honor, all adoration for your faithfulness upon our lives, for the faithfulness upon everybody watching us in the house, on Norisu, on TikTok, on Instagram, on Twitter, on YouTube, on Facebook. For everybody listening to us on Smiles Radio 98.7 FM, Lord, we are grateful. Hey, Ayo, do it again. Àjàṣẹ́gun, Olúṣẹ́gun, Àjàṣẹ́gun, Olúṣẹ́gun, Àjàṣẹ́gun, Olúṣẹ́gun, Àjàṣẹ́gun. Hey! Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalá. Ó ṣé. Ọlọ́run tá ń pè tó ń jẹ́ ó ṣé. Ọlọ́run tó mọ ìbẹ̀rẹ̀ láti òpin ó ṣé. Ọlọ́run àná, Ọlọ́run òní, Ọlọ́run ọ̀la, Ọlọ́run ọjọ́ gbogbo. Lord, we are grateful for your faithfulness upon our lives. Thank you, thank you, thank you. This is the last month in the month of January. Díẹ̀, January máa ń lọ. Olúwa ẹ ṣé o. Ẹlẹ́dàá ṣẹ̀dá mà ní bàbá mi. Hallelujah. Ẹ̀yin ara mi ẹ bá mi yọ̀ mo yege. Ẹlẹ́dàá ṣẹ̀dá mà ní bàbá. Hallelujah. Ẹ̀yin ara mi ẹ bá mi yọ̀ mo yege. Ayege Gbénga bó yege. Ayege. Dáfídì. Ayege. Ṣínà. Ayege. Ọpẹ́. Ayege. Oṣé ọpẹ́ oṣé. Máyọ̀wá. Ayege. Oṣé. Mr. Fred, Emmanuel, Sheyi, God bless you all in the name of the Lord Jesus Christ. Thank you for joining us today in AlujoHymn Fusion with Segun Oluwayomi, the last Sunday in the month of January. So lonely, to the left, to the right, to the left, to the right, to the left, to the right. Ọkọ̀ ọpẹ́ la mú wá lónìí, kẹ̀lẹ́kẹ́ la dẹ̀ máa ṣe. So já ṣe báyìí lónìí. Èmi àti ẹ a ó máa fi ìlú sọ̀rọ̀. Ọ̀rọ̀ tá a dẹ̀ ń sọ ni pé à ń kí ọba àwọn ọba, à ń sin ọba àwọn ọba. Nǹkan tí bá ti sọ. Ó ṣe. Sórí nǹkan tí bá ti sọ, wàá lù nílù.
gbọ́ ilé ayọ̀ irọ́ kí lè ṣú pa èké kí lè ṣú ṣe Jésù tá a gbójúlé ó ń bẹ láàfin irọ́ kí lè ṣú pa. ẹ gbúdọ̀ dúró yẹn máa bá ti yín lọ à ń yin ọba àwọn bá ní. ó ṣe. ó ṣe máyẹ̀wá irọ́ kí lè ṣú pa èké kí lè ṣú ṣe Jésù tá a gbójúlé ó ń bẹ láàfin irọ́ kí lè ṣú pa. lúlúlú. Dáfídì ó ṣòjòrò mẹ́yìn ó ṣòjòrò mo fẹ́ kó o jáàmù ẹ̀ papọ̀. You know why we are so happy. This is the last Sunday in the month of January. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ la máa bẹ̀rẹ̀ January àyàn. Sórí ẹ jẹ́ kí n sọ kẹ́yìn tó lù. Ẹ̀yin aráalé ẹ má bínú o. Ẹ má bá wa yin Ọlọ́run bá ṣe yìn. Irọ́ kí lè ṣú pa. Èké kí lè ṣú ṣe. Jésù tá a gbójúlé. Ó bẹ láàfin. Irọ́ kí lè ṣú pa. Ó ṣe. Àwa náà kọ́ Ọlọ́run ọba mo gbọ́dù dí àyàn. Ayọ̀ ọgbàlà ló wà nú ọkọ̀ wa o. Olúwa ṣé o. Lord, we are grateful. Ẹnu ọpẹ́ yóò ní kan lórúkọ Jésù. Ó ṣe ká máa dúpẹ́. Ó ṣe. Ayọ̀, nǹkan tó sọ ni pé ká máa dúpẹ́. Ká máa dúpẹ́. Oore bàbá ṣe. Tẹ́nìkan ò ṣe. Ká máa dúpẹ́. Ó kà mí yẹ lónìí mo dúpẹ́ bàbá. Ó kà mí yẹ lónìí mo dúpẹ́ bàbá. Àjàṣẹ́gun Olúṣẹ́gun Àjàṣẹ́gun Olúṣẹ́gun Àjàṣẹ́gun. Ó kà mí yẹ lónìí mo wá dúpẹ́ ẹ̀mí mímọ́. Ẹ̀mí ọ̀run kà mí yẹ lónìí mo dúpẹ́ bàbá. Olúṣẹ́gun Àjàṣẹ́gun Olúṣẹ́gun Àjàṣẹ́gun. Ẹ̀yin tẹ́ ẹ wà ń lé Olúṣẹ́gun ni yín Àjàṣẹ́gun ni yín. For you saying the last month in the last week in the month of January, it is a privilege. Some died in the first week of this year. Some died in the second week of this year. Some died in the third one. This is the last week in the month of January. You've got every reason to praise God. Tani o tu gbé ga o bí kò ṣe bàbá lókè. Tani o tu fi gbogbo ọpẹ́ mi fún. Ọlọ́run tó dá àwọn òkè yìí bá. Ẹ̀yin ni mo fi ọpẹ́. Tàbí kò ṣeun fún wa, a ó mà ṣeun. Ayọ̀dà. Ayọ̀, wàá lu orin ìwání. Àlátájá bá ńlá inú ajá ní pé ẹnìkan ò bẹ̀yìn ọ̀la ohun t'Olúwa ó ṣe kò fi rán ẹnìkan. Tọ́lọ́run bá fi hàn ẹ́ ohun tó máa ṣe ò ní sìn mọ́ wàá máa dúró de orin yẹn.
Praise God. Whether God has shown you what you're going to become in the future, or the type of blessing He's going to give to you, whether He has shown it to you or not, you just praise Him. The only thing that can move the hands of God is to praise and worship Him. Ọwọ́ Olúwa ó ṣiṣẹ́ agbára. Ìyanu lọ́rẹ́ ó yí ayé mi padà. Orísun ìyè, orísun tí kìí gbẹ. Ọwọ́ Olúwa ó ń ṣiṣẹ́ agbára. Ẹ̀yin méjèèjì. Mayo, má pa mí náà. Once again, good evening. Welcome to AlujoHymn Fusion with Segun Oluwayomi. With my crew here, with my band member here, we're saying thank you for supporting us, for watching all our videos, and for being with us today. We're saying thank you, God bless you, the Lord will keep you. On behalf of Segun Oluwayomi Music Ministry, ohun retí ó ṣẹlẹ̀ nínú ayé yín, ayérayé máa ṣe lórúkọ Jésù lónìí. Kí ló ń ṣẹlẹ̀ lórí Orísun, lórí social media? Olúwatósìn rántí, Olúwatósìn ọ̀sìn, Jésù tọ́ mi lọ, ṣé mo mú báyìí?
Okay, bí Jésù ti dá mi nídè. Kí ló tún ṣẹlẹ̀ lórí àwọn aráalé lọ́dọ̀ àwọn aráalé? Ọmọọba Wálé kí ló pé títí láéláé lọ́pẹ́ rẹ. Bàbá mi nínú Olúwa ló compose yẹ fún mi, à ń rí yàtọ̀ lọ́jọ́ kan ní church. Èròjà yìn Olúwa o. Èròjà yìn Olúwa o. Ọlọ́run alààyè. Èròjà yìn Olúwa o. Everybody watching us, let's praise this God together. Lórí Orísun jájọ yin Olúwa. Lórí social media jájọ yin Olúwa. Subscribe to my YouTube channel Segun Oluwayomi TV. Facebook Segun Oluwayomi. TikTok at Segun Oluwayomi, I'm there right now. Instagram at Segun Oluwayomi at Segun_Oluwayomi, I'm there. YouTube channel Segun Oluwayomi TV. Èròjà yin Olúwa o. Èròjà yìn Olúwa o. Ọlọ́run alààyè. Èròjà yìn Olúwa o. Ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn aráalé. Adéwálé James Adébọ̀wálé. Olúwa ẹ tóbi.
Dr. Oluwayomi. Èèyàn dáadáa ni máa yẹn. Gbénga, ṣé mo gbà? Èèyàn dáadáa ni máa yẹn. Emmanuel, ṣé mo gbà? Dr. Fẹ́mi Adéríbigbé, èèyàn dáadáa ni máa yẹn. Ṣé mo gbà? Fred, ṣé mo gbà? Èèyàn dáadáa ni máa yẹn. Thank you. God bless you, Doctor. The two doctors. Dr. Oluwayomi. Aláṣẹ apàṣẹ one of Spice Radio, 98.7 FM. Thank you for having us today once again. This is the last month in the month of January. Well, last week in the month of January. Oluwayo. Doctor, thank you. Ẹ̀yin aráalé, ẹ gbé ọwọ́ méjèèjì sókè. Ìyẹn mi pé ẹ ti surrender ara yín fún ọba àwọn ọba. Ayérayé nínú ọ̀run gbogbo nílé Jésè kìnìún ẹ̀yà Júdà. Ẹ má bẹ̀rẹ̀ sí yìn. Ẹ má bẹ̀rẹ̀ sí gbé. Ẹ má bẹ̀rẹ̀ sí gbéga. Ayérayé nínú ọ̀run. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Big Mami Cole. Mo dúpẹ́ pé mo rí àánú gbà. Gbogbo èèyàn kan ló rí àánú gbà. Ìka ọ̀dọ́ gbà o. Lórí rédíò lórí Orísun. Akande John ìjà dópin ogun sì tán olùgbàlà jagun mólú jábẹ̀rẹ̀ báyìí. Hallelujah. Hey. Hallelujah. Hallelujah. Ìjà dópin ogun sì tán olùgbàlà jagun mólú. Orin ayọ̀ làwa ò kọ. Hallelujah. Gbogbo wa nílé wa ń bẹ lọ́run. Ohun tí ò ní jẹ́ kó o débẹ̀ ni kó o máa dẹ́ṣẹ̀. Olúwa ṣàánú mi o. Ṣọ́ra jìnnà sí ẹ̀ṣẹ̀. Àwọn sẹ̀rẹ̀ ló lórin yẹn, mo gbádùn orin yẹn gan. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Ọmọlá Akínbẹ́mi, ẹ̀yin ọba ògo òun ni Ọlọ́run.
ṣẹlẹ̀ lórí rédíò. Kí ló pè é? Adéjogbo Adéyínká. Ẹ bá mi yin Olúwa, hallelujah. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Daniel Taiwo, Ọlọ́run bàbá lọ́lá. Kí la tún rí gbọ́ lórí rédíò? Adébáyọ̀ Olúwatóbi, gbé Olúwa ga pẹ̀lú mi ẹ̀yin ènìyàn. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò?
ojúgbélé Peter kí ni màá fi sóore rẹ o kí ni màá fi sóore rẹ o. Kí ni màá fi sóore rẹ o. Olúwa ṣé o. Ó ṣe tó gbà mí là, ó ṣe ń wo. Ó ṣe tó gbà mí là, ó ṣe ń wo. Ó ṣe tó gbà mí là, ó ṣe ń wo. Ó ṣe tó gbà mí là, ó ṣe ń wo. Thank you for saving me. Thank you, my Lord. Thank you for saving me. Thank you, my Lord. Ẹ wálé. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Àwọn ọmọ ọlọ́lá kí mú mi. Afọpẹ́ fún Ọlọ́run pé ẹ bá ń ṣe kí nìyẹn. Talẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé wa o. Talẹ́ni tó ń ṣe bí ọba lórí ayé wa o. Tọ́lọ́run ò fi jọba tó pera rẹ̀ lọ́ba. Ó wá gbójú gbáyà, ó ní lẹ́yìn Ọlọ́run òun ló kù. Ẹ̀mí mímọ́ rọ̀ wọ́n lóye kàn yé ṣe bí ọba. Ẹ̀mí mímọ́ rọ̀ wọ́n lóye kàn yé ṣe bí ọba. Ẹ̀mí àwọn wòlíì rọ̀ wọ́n lóye kàn yé ṣe bí ọba o. Ẹ̀mí mímọ́ rọ̀ wọ́n lóye kàn yé ṣe bí ọba. Ẹ̀mí mímọ́ rọ̀ wọ́n lóye. Gbogbo ẹni tó ń ṣe bí ọba lórí ayé ẹ̀. Ẹ̀mí mímọ́ rọ̀ wọ́n lóye lórúkọ Jésù. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Ògúnláyé Ṣẹ́gun Jésù. Kí ló tún ṣẹlẹ̀ lórí rédíò? Ọmọlọ́lá Akínbámi afọpẹ́ fọ́lọ́run gbéga ṣe kínní yẹn.
ṣòun yanu. Ṣílẹ̀kùn Olúwarun ṣílẹ̀kùn àánú, ṣílẹ̀kùn ayọ̀ mi. Ṣílẹ̀kùn atóbijù, ṣílẹ̀kùn ìrànlọ́wọ́, ṣílẹ̀kùn ayọ̀ mi. Nínú ọdún yìí ni má jẹ́ kó dọdún tó bọ̀ rárá o, ṣílẹ̀kùn ayọ̀ mi. You better sing your own. Ẹ̀yin ará ilé ẹ̀kọ́ tí o. Bàbá mi ló kọrin yẹn, bàbá yẹ wá. Bàbá mi dáadáa ni, bàbá ìyàwó mi ni. Ṣílẹ̀kùn Olúwarun ṣílẹ̀kùn ìrànlọ́wọ́, ṣílẹ̀kùn ayọ̀ mi. Ṣílẹ̀kùn atóríṣe, ṣílẹ̀kùn ìrànlọ́wọ́, ṣílẹ̀kùn ayọ̀ mi. Nínú ọdún yìí ni má jẹ́ kó dọdún tó bọ̀ rárá o, ṣílẹ̀kùn ayọ̀ mi. Gbogbo tó wú mí ni wàá fẹ́nu mi sọ f'Olúwa. Ó di dandan o, Olúwa yóò bá mi ṣe. Àbí àyàn, ẹnu ẹni la fi kọ méje. Gbogbo tó wú mí ni máa fẹ́nu mi sọ f'Olúwa o. Ó di dandan o, Olúwa yóò bá mi ṣe. Nínú ọdún yìí ni má jẹ́ kó dọdún tó ń bọ̀ rárá. Ṣílẹ̀kùn ayọ̀ mi. Emmanuel, nínú ọdún yìí ni kò mà ní dọdún tó ń bọ̀ rárá o. Ayérayé á ṣílẹ̀kùn ayọ̀ ẹ. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lé, Ọlọ́run àánú á ṣílẹ̀kùn ayọ̀ fún yín nínú ọdún yìí, kò ní dọdún tó ń bọ̀. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Jude, Jukes. Judith, Ruth, okay, Ruth. Ìjà dópin, ogun sì tán, olùgbàlà jagun mọ́lú. Orin ayọ̀ la ó máa kọ, hallelujah. Ìjà dópin, ogun sì tán, olùgbàlà jagun mọ́lú. Orin ayọ̀ la ó máa kọ, hallelujah. Akíyọ̀ wípé ó ṣe Ọlọ́run ẹlẹ́dá wa o. Akíyọ̀ wípé ó ṣe Ọlọ́run gbogbo ayé. Akíyọ̀ wípé ó ṣe Ọlọ́run ẹlẹ́dá wa o. Akíyọ̀ wípé ó ṣe Ọlọ́run gbogbo ayé. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni
tó lọ́pẹ́. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. A dá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Bàbá mi ló ní àtọpẹ́ o, ẹ fi fún. Ayérayé ló ní àtọpẹ́ o, ẹ fi fún. Bàbá mi ló ní àtọpẹ́ o, a ti fi fún. Ayérayé ló ní àtọpẹ́ o, a fi fún. Bá a ṣe ń kọjá lọ kúrò nínú oṣù January tá à ń wo February lọ́ọ̀kan. Gbogbo tí Ọlọ́run ò ṣe fún ọ nínú oṣù January kó o tó wo February, ayérayé máa ṣe lórúkọ Jésù Kristi. Ayérayé máa ṣe lórúkọ Jésù Kristi. Ọlọ́run ìpè Apostle Joseph Ayọ̀ Babalọ́lá á ṣe lórúkọ Jésù Kristi. Ju bí ẹ ti rò, ju bí ẹ ti fẹ́ lọ. Ọlọ́run tí a kò lè dá dúró, Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù, á yà yín lẹ́nu lórúkọ Jésù. Kò sí jagunjagun náà, kò máa sọ́lọ́ pàná. Kò sí jagunjagun náà, kò máa sọ́lọ́ pàná. Tó lé ní káwa má sọ pé fún oore tí bàbá ṣe lórí wa àti ilé wa ò bàbá. Ọlọ́run ṣe ń wo, Ọlọ́run ṣe gidi gangan.